bí mo ṣe fẹ́ kó rí kí n gbórílẹ̀ yìí ṣe rere kí n fi rọrùn ṣohun ẹgbẹ́ mi fi rọrùn ṣe kí n má ṣe rí ìdààmú wàhálà láyé mi bí mo ṣe fẹ́ kó rí Elédùà fàṣẹ sí. àtẹ́wọ́ kòkù ló fi ń gbàrẹ̀ jí o mo tẹ́wọ́ mi sí ọ Elédùmarè fi re mi lé mi lọ́wọ́ wọ́n ní àkìílẹ̀ ni mo sàn ká mú kíkan mo ní ọ Elédùà jẹ́ kọ́rọ̀ já sọpẹ́. bí mo ṣe fẹ́ kó rí kí n gbórílẹ̀ yìí ṣe rere kí n fi rọrùn ṣohun ẹgbẹ́ mi fi rọrùn ṣe kí n má ṣe rí ìdààmú wàhálà láyé mi bí mo ṣe fẹ́ kó rí Elédùà fàṣẹ sí. bá mi fàṣẹ sí o bá mi fàṣẹ sí bá mi fàṣẹ sí o Elédùà fàṣẹ sí. jẹ́ ń pẹ́ kí n gbó nínú ọlá ńlá rẹ kí n ṣohun rere tẹ́gbẹ́ mi fi rọrùn ṣe kí ohun rere kó má jẹ́ ìnira fún mi ṣàánú mi àdáni wáyé. bí mo ṣe fẹ́ kó rí kí n gbórílẹ̀ yìí ṣe rere kí n fi rọrùn ṣohun ẹgbẹ́ mi fi rọrùn ṣe kí n má ṣe rí ìdààmú wàhálà láyé mi bí mo ṣe fẹ́ kó rí Elédùà fàṣẹ sí. Olúwa má jẹ́ rárìn rá má jẹ́ rárìn rá o má jẹ́ dààmú láyé mi má jẹ́ róṣì láyé má jẹ́ dààmú láyé mi ṣàánú mi fẹsẹ̀ mi débi re ṣàánú mi tọ̀nà mi débi ayọ̀ láyé. bí mo ṣe fẹ́ kó rí kí n gbórílẹ̀ yìí ṣe rere kí n fi rọrùn ṣohun ẹgbẹ́ mi fi rọrùn ṣe kí n má ṣe rí ìdààmú láyé mi bí mo ṣe fẹ́ kó rí Elédùà fàṣẹ sí. bí mo ṣe fẹ́ kó rí o Elédùà. kí ló sọ náà kí ló sọ. Fúnmilọ́lá wèrè kí ló ṣe báwo ló ṣe ṣẹlẹ̀ irọ́ ni o wo ní sùúrù mo ń bọ̀ bẹ́ẹ̀ sínsínsínsínsín ní sùúrù fún mi ṣó ti gbọ́ mo ń bọ̀. kí ló ṣẹlẹ̀ ta ló ń yàgò. mami abẹ́gbà Fúnmilọ́lá ni Fúnmilọ́lá wò Fúnmilọ́lá kan náà ọ̀rẹ́ mi ó ló ya wèrè. ká lọ báyìí ẹ̀ ń pé kó yà wá lówó ń jọ sí. òun náà ni tí mo tẹ̀ ní pé bóyá tó bá di next week yẹn ká kúkú padà lọ síbi ibẹ̀ yẹn. ìkúnlẹ̀ abiyamọ o ta ló ṣàdúrò yẹn báwo ló ṣe rìn mo ló ti kó wèrè. kò yé mi náà kò yé mi. wọ́n fẹ́ ní pé ká padà ọkọ àyè máa padà lọ bá wọn fowó yẹn ṣé ilé ẹ̀ ló fẹ́ bá lọ báyìí ṣé gbogbo mami ẹ mọ̀ kọ́ tó. bẹ́ẹ̀ dá bá ṣe máa rìn Ọlọ́run mọ̀ sí ibi ẹ̀dá máa dé láyé ayérayé mọ̀ ẹ̀dá máa ló ń sáré Ọlọ́run ló mọ̀ dédé ẹ̀dá ló ń sáré Ọlọ́run ló mọ̀ dédé bẹ́ẹ̀ dá bá ṣe máa rìn Ọlọ́run mọ̀ sí ibi ẹ̀dá máa dé láyé ayérayé mọ̀ ẹ̀dá máa ló ń sáré Ọlọ́run ló mọ̀ dédé ẹ̀dá ló ń sáré Ọlọ́run ló mọ̀ dédé.
báwo wèrè lélẹ́yìí. Fún mi lélẹ̀ ṣé mo máa dá fún mi mo yàtọ̀ ni. Wo sórí bó ṣe wà ẹ́ ìyàwó ọ̀rẹ́ mi ni. Yes, ó ṣe wedding sin kò tí ì pẹ́. Ok, kí ló wá fẹ́ ká ṣe ń sìn báyìí? Mo fẹ́ ká ṣe ni pé sórí bó ṣe wà ẹ́ dìde jáde. Mo má dáhùn. kóró pẹ̀sẹ̀ ẹ̀rọ pẹ̀sẹ̀ ń ti gbìn nítorí asán ni wẹ́rẹ́wẹ́rẹ́ oko tá a pè wá gbárí nínú àpáàdì àgbọ̀nmọ̀rẹ̀gùn ní ìwà àgànná ti wá ó yá mo ní kó jáde báyìí kóró pẹ̀sẹ̀ ẹ̀rọ pẹ̀sẹ̀ ń ti gbìn kóró pẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ni kóró pẹ̀sẹ̀ ẹ̀yin ọmọlẹ̀ ṣeun kárí ọ̀ gbádùn kí lórúkọ rẹ̀ lọ Fúnmilọ́lá ọ̀ gbádùn arákùnrin bó ló ṣe jẹ́ sí ọgán. Ẹ̀yin ò ṣe fi gbogbo bẹ̀yẹn lẹ̀ èmi nìkan ló yé ẹjọ́ tó gbogbo nǹkan tó bá ṣàmà gbà òun ni mo máa fi fún un mo ṣàfẹ́jẹ́ kàrẹ̀ ẹ̀yà ẹjọ́. Ó rí nǹkan ẹyọ kan ṣoṣo náà ńlá nílò nǹkan ẹyọ kan ṣoṣo yìí gbọ́dọ̀ ǹjẹ́ ọmọ ẹyẹ kan tó ń pè ní ẹyẹ ayékòótọ́. Àní ewu mi ò lè mọ̀ mi ò kò possible kí n mọ̀ ìgbà wo náà mo yìí dé náà kò possible kí n mọ̀ ẹ wò ṣe rí mo ti sọ fún yín tó bá jẹ́ pé owó ló fẹ́ ná mi ẹ sọ fún mi mo ready láti fún yín lówó any amount ẹ jọ. Wọ́n sì pè lójijì rẹ o. Bàbá ni mi ò lè mọ̀ ẹ jọ tó ẹ jẹ́ ká rẹ̀ yá a ní ẹ sọ fún mi gbogbo nǹkan tó máa ná mi máa ná. So wá rẹ yẹ yìí ohun kankan la fẹ́ lò bí ò ṣẹyin tó bá yé sórí igi. Bàbá ni mi ò mọ̀ mo ṣẹ̀ṣẹ̀ mi ò mọ̀ kò possible kí n mọ ẹyẹ débi pé màá mọ ẹyẹ odídẹrẹ́ ibo mo ti fẹ́ rí ẹ sọ iye owó tí wọ́n ń tà fún mi mo ready láti san ẹ jọ. Ẹ wá wò bó bá rí bẹ́ẹ̀ ìyá kan wà tí mo ń gbé tí máa ń mẹ́yìn wá fún mi ìyá àgbà ni àmọ́ tó bá mu wá 10,000 ni mo ń gbà lọ́wọ́ mi. 10,000. 10,000 naira ló ń jẹ́ pé 10,000 naira. Ẹ jẹ́ kí n wò ó bóyá mo lè rí iye yẹn ní ẹwọ́. Ó dàbí pé 10,000 naira náà lè lé ẹgbàá. Ẹ wò màá yìí tún padà wá síbí màá fún yín ní eléyìí tó jẹ́ ẹ̀tọ́ títí eléyìí ẹ kò fi ra nǹkan tẹ́ bá fẹ́ fi ra ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣe àjẹká rẹ̀ yá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Ọlọ́run á dẹ̀ fún yín ṣe. Arọ́mọ ti yá. Bó ṣe kúwèé lómi lọ́wọ́ làwọn ọmọ rẹ̀ ti sọ fún mi kó ti gbádùn. Bó bá máa fi dìwò yí ọ̀la sọ́túnla ẹ̀yẹn máa bọ̀ ẹ wá wò ẹ rí para rẹ̀ ti yá. Ó ti yà wò sórí bó ṣe wà yìí bó ṣe wà tó òun ti ń ṣeré yìí èèyàn kan ní bá ṣeré o àwọn ọmọ rẹ̀ ní bá ṣeré bó ṣe ń wo. Bàbá ẹ má jẹ́ kó tún bọ́ wọn àjọ̀nú ṣeré mọ́ ẹ ṣe jẹ́ kó máa bá àwọn èèyàn bíi tiwa ṣeré ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ó dìgbà tá a bá yà wọn àti irúnmọlẹ̀ kó tó lè bẹ́yìn èèyàn gidi ṣeré mọ́. Ó dáa ẹ ṣàjẹká rẹ̀ yá ẹ jẹ́ kó gbádùn ẹ jọ̀ọ́ báwo wá ní jíjẹ mímu kí ni ká gbé wá ṣé ẹ máa bá wa ra nǹkan fún ni àbí àwa la máa gbóúnjẹ wá. Ó ṣeé ṣe kẹ́ ẹ gbé wá kó mọ́ lè jẹ àmọ́ àwa la máa pèsè tí ó jẹ fún nítorí ó ní bá a ṣe bá sọ̀rọ̀ tí ì jẹ. Nítorí bó ṣe wà yìí ó ti ń bá àwọn orúnmọlẹ̀ ṣeré nítorí ṣe orúnmọlẹ̀ ní bá ṣeré. Àyà wọ́n ẹ ti ṣe lọ ẹ kárí láyé fún mi yóò rọ pẹ́sẹ̀. Bẹ́ẹ̀dá bá ṣe máa rìn Ọlọ́run mọ̀ sí ibi ẹ̀dá máa dé láyé ayérayé mọ̀ ẹ̀dá máa ló ń sáré Ọlọ́run ló mọ̀ dédé ẹ̀dá ló ń sáré Ọlọ́run ló mọ̀ dédé. Fún mi yà wèrè báwo ni fún mi ṣe lè yà wèrè lọ́sàn-án gangan. Àbí ká tẹ̀ sọ pé ẹni tó ń fa gbáná àbí tó ń ṣe nǹkan sí i bá sọ pé nǹkan tó ń fa òun ló yí lé lórí kí wá nìkan tó lè ṣe tó lè sọ di wèrè báyìí.
láì ṣe pé bóyá òun fagbá náà. Àbí ta ló lè yá fún mi ń wéré wọn? Èyí ọkọ ẹ̀ lápẹ̀ gbogbo tí nọ́mbà ò lọ yìí. Bóyá náà ti change nọ́mbà ní ta ló mọ̀. Kó tiẹ̀ gbé bóyá kó tiẹ̀ gbé kó sọ àdírẹ́sì ilé wọn fún mi kí n wá lọ. Káàtì sọ pé ó gbé sí a lè sọ àdírẹ́sì ilé wọn fún mi láti jọ ẹ̀ màá lè wá sọ́dọ̀ màá lè fi confirm àbí. Gbogbo àtò tó yẹ ń ṣe fọ́mọ ẹ̀ pátápátá mò ń ṣe fún ó ti wá ṣe tán báyìí ó lè máa mú lọ́lé. Ẹ ṣé gan ọlọ́dẹ máa fún ẹ̀yin náà ṣe. Àṣẹ. Ẹ ṣé gan. Bàbá ọpẹ́ mi pàtàkì lọ sọ́dọ̀ yín mo dúpẹ́ gidi lọ́wọ́ yín ẹ ṣé gan ni sà mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín àmọ́ ọpẹ́ mi pàtàkì ó wà lọ sọ́dọ̀ Tókunbọ̀ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan ṣé gan ni I'm very grateful ṣé gan. Ẹ wo sórí kò ní ìdìpọ̀ dúpẹ́ lọ́wọ́ mi Ọlọ́run ni kí o jẹ́ kí a fi ọpẹ́ fún torí pé tèmi bá ṣe ẹlòmíì máa ṣe and òun ṣèyàn bẹ́ẹ̀ ó gẹ̀tẹ̀ and èmi náà tún wá rò pé tí n bá lọ sí ibì kan náà ẹnìkan náà ló ṣáà máa ṣàánú fèmí náà ó gẹ̀tẹ̀ jẹ́ ká fi ọpẹ́ sọ́dọ̀ Ọlọ́run. Inú mi á dẹ̀ lè dùn tẹ́ bá sọ fún mi. Irú ọ̀rọ̀ wo ni? Ẹ ṣé gan bàbá ẹ jọ̀ọ́ bàbá ṣe rí mo fẹ́ mọ reason tí kìíní fi ṣẹlẹ̀ sí fún mi àbí ibi tó ti wá gangan ẹ dúró náà ta ló ṣe tó lè fi irú ilé ìdánwò ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run fẹ́ mọ ibi tó ti wá. Ó rí arákùnrin tí wọ́n bá gbé aláìsàn wá sọ́dọ̀ ọ̀rú wa báyìí ká tó dáwọ́lé a máa ń bi àwọn onílẹ̀ léèrè á bì fálẹ̀ ní pé iṣẹ́ yìí ká ṣe é ṣíṣe ni àbí ká má ṣe é ìgbà tó bá tó fún wa léṣe pé ká ṣe é là tó ń ṣe é sórí gbogbo ohun tó ń ṣe ọmọbìnrin tó ń wò yìí gbogbo rẹ̀ pátápátá làwọn onílẹ̀ ti fi hàn mí ni wọ́n ti ṣàlàyé fún mi teke àmọ́ àwọn àgbà bọ̀ wọ́n lẹ́nu oníkàn òun láti ń gbọ́ pọ̀n àfọwọ́fà rẹ̀ ni òun náà ni ó ṣàlàyé ń gbọ́. Bàbá kò dé wá ń ṣe ẹjọ́ èmi náà o nítorí ìjì tí mo jí lọ́jọ́ àárọ̀ mi. Mo ń sùn oorun wà ní mo ìlàjúlẹ̀ náà mo ń sùn. Kí ló tún dé ṣé o tún ti ń ronú ni ìwọ ọmọkùnrin mo máa ń sọ fún ẹ má má fi ronú ṣe rẹ léṣe kó tó di pé owó máa dé tiẹ̀ dúró ná ṣé ìwọ ti gbàgbé ọ̀rọ̀ tí pásítọ̀ sọ fún wa ni. Àmọ́ gbogbo ilé ìtẹ̀yàn ohun tó wà lẹ́yìn náà ṣé kò tó rò ni téèyàn kan wà nínú ìyá tí ò papòdà tó jẹ́ pé ojú kan lèèyàn wà. My dear nǹkan tẹ́mi máa sọ ni pé jẹ́ káwa dúró dásìkò Ọlọ́run because Ọlọ́run ló máa ń ṣe gbogbo nǹkan fẹ́ dà. My dear wo gbéyàn kúrò lọ́kàn jẹ́ ká sùn.
ṣe fún ara ẹ̀ báyìí wọ ọmọ ẹ̀ mo dẹ̀ kéékèèké ìyàwó ẹ̀ pariwo. láàmì kì í ṣe àsìkò tá a wà ilé ni máa sọ̀rọ̀ burúkú sí mi abilẹ̀ ni máa gbìyànjú láti fẹ́ tà mí nù ó ti ṣẹlẹ̀ náà gbogbo ìrànlọ́wọ́ tẹ bá lè ṣe fún mi láti má jẹ́ kí ikú tó dé òun lẹ́ lè ṣe fún mi o àṣé mi mọ̀ ni. mo dẹ̀ ṣètò ṣé o fẹ́ kọjú mi sóòrùn alẹ́ ni ìwọ ọmọ mama kò lè yé Fẹ́mi nǹkan tójú ẹ tó yẹ kójú ẹ rí òun náà lójú ẹ ti rí yẹn mama ẹ wò èmi ti páàkì gbogbo ẹrù mi àwọn nǹkan tí mo pé mo lè kó mo ti páàkì ẹ tó bá yá mi máa padà wá pa àwọn èèyàn tó kù mama máa dẹ̀ máa rí yín. ayé mi Fẹ́mi ṣó orí tó ṣe fún rẹ ṣó orí àfìgbà tí ìwọ yìí àfìgbà tó kó bá mi pátápátá Fẹ́mi ta ni mo fẹ́ pè. tó o lè jọ nítorí Ọlọ́run lè bá mi bọ́ rẹ̀ sọ̀rọ̀ lónà kí nìkan tó tún fẹ́ jẹ́ kí n ṣe tí mi ti ṣe mo ti try mo ti bá sọ̀rọ̀ ní kọ̀rọ̀ mo ti bá sọ̀rọ̀ gbangba but kò bọ́ sí mi lẹ́nu ìwọ náà mọ̀ òkè Yorùbá bọ̀ wọ́n sọ pé tí èèyàn bá pẹ́ lórí mi èṣìkéṣin ló máa ń báyàn bẹ̀ kó jẹ́ kéèyàn tètè ṣe nǹkan tí èèyàn fẹ́ ṣe kéèyàn kúrò ń bẹ̀ náà bó ṣe wà yẹn sórí mo like ẹ gidi gan yes sórí ìfẹ́ tí mo ní sí ó yàtọ̀ sí ìfẹ́ tí mo kàn ní sí obìnrin just obìnrin ó kẹ́ẹ̀tẹ̀ bóyá nǹkan tó dẹ̀ ń rò ní pé ọ̀rọ̀ wọn ọkùnrin ìṣòrí nǹkan tí òye òun ní pé ọkùnrin ti tèmi ó tún yàtọ̀ sí gbogbo wọn ọkùnrin nǹkan tèmi bá sọ pé mi fẹ́ ṣe gbà wọn ni mo máa ṣe bí tí mo bá sọ pé mò ń lọ ibẹ̀ ni mo máa fèsì ó gẹ́ẹ̀tẹ̀ ó dẹjọ́ torí ló ń bá mi bá sọ̀rọ̀. ok mo ti bọ́ máa bá yín bá sọ̀rọ̀ anyway fún mi òun náà ti gbọ́rọ̀ nìyẹn o jọ ń torí Ọlọ́run mo fẹ́ kó bí mi gbé lọ́dọ̀ kùtùkù wọn náà gbà fún wọn náà jọ. ọ̀rẹ́ ṣé wọn náà ṣàmùrà wọn kùnrin for now mi tiẹ̀ tí ní time fún gbogbo yẹn just give me some time I will think about it. ìjọba ráyè tèmi try láti ráyè ó dẹ̀ máa wo ó lè ever regret ẹ̀ tó bá ráyè tèmi tí ẹ try láti understand nǹkan tí mò ń bẹ sọ try láti understand feelings mi I love you and you never regret it sórí Ọlọ́run ó kàn máa ń jọ mí lójú bó ṣe ń ṣe fún mi ni kò dáa o. wọ́n ní mo ti gbọ́ but fún mi ní time kí n fi ronú sí i. mo ṣe máa ń sọ látijọ́ iná nìyẹn wàá ronú sí ọjọ́ wo ló fẹ́ ronú sí tán ṣé ó dìgbà tí ọdún bá parí kó tó dìgbò sọ fún mi pé ó ti gbọ́ a ní mo fẹ́ settle down mo fẹ́ mọ nǹkan tí mò ń ṣe gbogbo àwọn ọkùnrin tó ń wo èmi yàtọ̀ sí wọn náà ó lè jọ nítorí Ọlọ́run. yẹn ní ẹni sùúrù fún every time a ṣe títí ẹ ṣe báyìí. ṣé nǹkan tẹ fẹ́ ni àti dúró. ẹ ṣáà ní sùúrù. àmọ́ mo ṣàfẹ́jọ́ kó mọ̀ pé mo nífẹ̀ẹ́. ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń dùn mí ní ọkàn ni ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́mùbá ẹ mọ̀ pé tí èèyàn bá ń ṣe fàájì títí ó máa tó time kó a fẹ́ settle down kò yẹ ṣóyíwọ náà ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́mùbá ẹ bá ń bọ̀ wọ́n yìí sọ̀rọ̀ mo like ẹ má tọ́jú ẹ̀ náà it's a very decent girl help me now. Sure, very decent àti gbọ́ bó ṣàmù pé ẹnu òfìfo kò kí ń dún yànmùyàn. That's it. ẹ wá ṣe rí i pé ẹnu òfìfo yànmùyàn fi yẹn sílẹ̀ inú kan mo ti ń ṣayé fún yín ó ti tán. kékeré lówó màá náwó fún ẹ tẹ́ ẹ pé ẹ̀rù gan bá yín mo fẹ́ fi ṣe ìyàwó ilé mi àbí mo ti pè yín jókòó báyìí rí mi ì pè yín jókòó báyìí rí náà. Are you serious? Why not? No, mi ní bẹ́ẹ̀ ò decent o ẹ decent o wàláhì ẹ decent gan. owó tí ẹ fi decent sílé owó la wá kàlẹ́ kò fi decent sílẹ̀ ṣe bí wọ́n fẹ́ fẹ́ sílé ni àbí. mo fẹ́ fẹ́ sílé ni náà. o lè máa ṣayé fáwọn o máa sanwó fáwọn kò sí big deal. No, ẹ ti fi mí lọ́kàn balẹ̀ nsìn. Wo Káyọ̀dé fọ̀rọ̀lẹ̀ sórí ọmọ yẹn na you go marry am. Ẹ sure? Yeah. Okay,
tẹ́ bá believe ẹja kọ́ fi lè bẹ̀rẹ̀ náà tó bá di ní ọ̀la ẹ bá 100,000 cash lákàntì. kí ni èló ní 100k tí wọ́n ń bẹ́ sókè tó ń jó ìṣàmọ̀ ni wo wà bíbá ṣé mo pọ́ ọmọ tó fẹ́ fẹ́ ó fẹ́ gbé tán ni now no be say na temporary something owó yẹn kéré man àwa ń ṣe ìṣàwẹ́wẹ́ na waiting. ok ẹja bẹ̀rẹ̀ láti bíbá kẹ́lẹ́ mọ̀ pé ó ká mi lára máa fún ọ ní 500,000 cash. àwọn fi bẹ̀rẹ̀ ok ṣe ẹ fẹ́ gbà lẹ́ẹ̀kan náà. àgbà lẹ́ẹ̀kan náà but at least tí ẹ jẹ́ kó jẹ́ lórí. kágbà lẹ́ẹ̀kan náà. ìwọ fẹ́ gba tiẹ̀ lẹ́ẹ̀kan náà ìwọ ńkọ́. èmi ò gbà lẹ́ẹ̀kan náà mo jẹ́ kí díẹ̀ díẹ̀ tí o bá fẹ́ gba tiẹ̀ lẹ́ẹ̀kan náà máa fún ẹ ní 500 tí o bá fẹ́ gba tiẹ̀ díẹ̀ díẹ̀ jábẹ́ látòrí bíi 250. wàá ṣeré ooo kí n fura lọ́kàn balẹ̀. ọ̀rẹ́ tiẹ̀ wá náà ṣé mo pé a ti ní stokes àbí wò pé wọ́n ká bá wọn sọ̀rọ̀ a fẹ́ kí wọn kí ló dé àwọn aráàlú òyìnbó wọn rántí pé àwọn fáwọn kan sí bíbá ẹni pé stokes kò jẹ́ ká bá sọ̀rọ̀ jù fẹ́ dánìkan máa jẹ gbogbo ọlá tó wà nílùú òyìnbó àbí pé kò jẹ́ a bá sọ̀rọ̀ aládàáni kan jẹ́. ọ̀rẹ́ ẹ má jẹ́ kí n tàn yín o ṣé wọn kó máa ti tó ọdún kan tí stokes ti pè mí gbẹ̀yìn. kò sí rọ́ọ̀bẹ̀ o ó ti tọ́dún kan tí mo ti bá sọ̀rọ̀ mi ní choice màá sì máa dúró dè náà ni. wàá dúró dè ìwọ máa dúró dè ọkùnrin tí ó pè ẹ́ láti ọdún kan sẹ́yìn ìwọ máa dúró dè ṣó wàá òkè ṣá ṣé ìwọ mọ̀ pé àwọn ọmọ nàìjà wa ń bíbà tó bá dé ìlú òyìnbó gbogbo ọ̀nà ló máa fi ń wá stay àìdá kan fẹ́ òyìnbó kan fi gba stay tó bá wá fẹ́ òyìnbó àwọn black tó wà lọ́hùn tó yẹ pé wọ́n ti di citizen wọ́n á fẹ́ wọn láti fi ní stay. ọ̀rẹ́ mi má sọ bẹ́ẹ̀ mọ́ mo trust ẹ̀ mo jẹ́rìí tóòsì tí mo ní pé láyé kò lè ever ṣe rẹ̀ bó ṣe wà yẹn mo mọ̀ pé òun gan fún rẹ̀ níbi tó wà ó máa dúró dè mí èmi gan dẹ̀ ń dúró dè ń bìbá ẹni so má tiẹ̀ bá mi sọ nǹkan mi ọ̀rọ̀ tóòsì nǹkan ló wà ní máìdí mi ready láti listen sí nǹkan mi. kò yẹ ò já sí tóòsì má rí ọkùnrin ò pè ẹ́ láti ọdún kan sẹ́yìn ó wá ní pé wàá dúró dè jọ ṣé tó bá yẹ pé after 5 years ni tóòsì tó dé ṣé wàá dúró dè. wo ẹni tó wù mí láti fẹ́ nìyẹn in fact kó jẹ́ 10 years to this time ni tóòsì dé mo ready láti dúró dè. ìkúnlẹ̀ abiyamọ o ìgbà tí mọ́mí ẹ̀ dẹ̀ bí ẹ̀ wọ́n kí wọn kú ewu ọmọ o wọ́n ní ọmọ tẹ bí ìyá àdìrú àdìgbà wá ń bí ṣé kò sí nǹkan míì bẹ́ẹ̀ ṣé pé àwọn obìnrin tó gọ̀ bíi tiẹ̀ ṣì wà láyé ó fẹ́ dúró de ọkùnrin kó jẹ́ 5 years ló tó dé wàá dúró de kó wáyé pé 10 years gan wàá dúró de Udejo má ṣe mistake ṣé àwọn parent ẹ̀ mọ decision tó ń take yìí ṣá it's a very wrong decision wo jẹ́ kí n advice ẹ̀ ṣó fẹ́ gbọ́ ṣórí Káyọ̀dé tó ń toast ẹ̀ yóò máa better kó gbà fún kí ló dé kí ló ń wá lára ọkùnrin is handsome is rich kò sí nǹkan tó ń wá lára ọkùnrin tí ó ní àbí ṣé mo parọ́ ni ó wá ní òun dúró de ẹni tí ó pè é for over a year má ṣe mistake o má ṣe mistake o wo ṣó mọ̀ pé mi ò dá sí láti ẹ̀kan lóòótọ́ wọ́n máa ń sọ pé oró lọ fà ìfẹ́ tó bá ti wọra báyìí ó ṣòro fàyọ yeah it's true but ọkùnrin tí ò pè é for over 1 year kò pè é ní òkun ṣe pé bóyá ẹ̀ ń sọ̀rọ̀ ń pè é lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò bẹ́ẹ̀ sọ̀rọ̀ for over 1 year ó dẹ̀ rí pé future wà nù yẹn ó wá ní tó bá jọ́dún kan tó bá jọ́dún kìíní kan wà dúró dé ṣé bọ́ọ̀rọ̀ ọkùnrin kan lọ́nbẹ̀ẹ́ sọ yìí handsome guy rich guy what else do you want ọmọ you need to wake up o you need to wake up kò sọ̀rọ̀ nù yẹn kò gbàgbé life yẹn kò live better life ṣé o mọ̀ pé ilé obìnrin ò kí n pẹ́ ṣu ni ṣé bó ṣe wà last year rí tábà tún máa fi rọ́ọ̀dù kan sí méjì sínsìn wà á tún ju báyìí lọ kó wá ló ń dúró de bọ̀bọ̀ kan tí o mọ̀ bóyá o dúró àbó dúró. please wake up girl you don't know. ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ mi ẹni tó wù mí láti fẹ́ nìyẹn mo dẹ̀ ti make decision and my decision is final. mi ò change mind. ohun tó wù mí kó má pa mí lára ohun tí ó pa mí lára kó má ṣe wù mí. àmì ọ̀rẹ́ kí ló nínú ilé ebi ń pa mí ẹgbẹ́ yẹn ti sẹ́gbẹ̀ẹ́ yẹ ká sàn kan mi kí ló nínú ilé ebi ń pa mí. mo ẹ̀ṣẹ̀ ṣe stew kan láàárọ̀ ìní ó wà kí. bẹ́ẹ̀ ni bá mi ṣe rice. wọ́n ṣe rice ìwọ́n ló ń jẹ lọ́wọ́ fẹ́ ẹ̀ ń jẹ ẹni tó rí tí ò pè ẹ́ ó lè fi
kọ́ nìyẹn. lẹ́yìn ìgbà tí àwọn ọ̀rẹ́ mi bá mi sọ oríṣiríṣi ọ̀rọ̀ tán lèmi náà bá rò wípé gbogbo nǹkan tó ń bá mi sọ òótọ́ kúkú ni nítorí mo mọ̀ wípé ilé àwọn obìnrin ò kí ń pẹ́ ṣú. kò pẹ́ púpọ̀ ni mo bá pàdé Káyọ̀dé ládájọ́ ìgbéyàwó sọ́nà. jọ nítorí tí Ọlọ́run bá jọ nítorí tí Ọlọ́run bá mo fi Ọlọ́run bá bí mo pé mẹ́ta mo porúkọ Ọlọ́run bá ẹ̀ṣẹ̀ ogun ni mo ṣẹ́gun tó jẹ́ pé tí bá fẹ́ súnmọ́ gẹ́gẹ́ bí ọkọ tó ń gbà fún mi torí everybody máa máa rí wá sí pé àjọ ń wọlé àjọ ń jáde gẹ́gẹ́ bí tọkọ-tìyàwó meanwhile tí n bá fẹ́ bẹ́ẹ̀ ní àjọṣepọ̀ òun gbà fún mi kí ni mo ṣe fún ẹ for God's sake. o ò ṣe anything fún mi o mo fi Ọlọ́run bá ṣe lẹ́rìí. ok mo ti gbọ́ nǹkan tó sọ. o ti gbọ́. Káyọ̀dé mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ. kò sí nǹkan tó lè béèrè lọ́wọ́ mi máa sòótọ́ fún ẹ. kí ni nǹkan tí mo lè ṣe fún ẹ bí gbogbo ayé ṣe tó lè fi hùwà tó wà nasty àbí tó máa fi dẹrù mi síta tí wàá wá sọ fún mi pé o ò ṣe mọ́ irú ẹ̀ṣẹ̀ wo mo lè ṣe. no nǹkan tó ń try àti sọ fún mi kí n lè gbọ́ ẹ yé dáadáa ó ń sọ pé kí ni ẹ̀ṣẹ̀ tí o lè ṣe mí tí máa fi sọ pé kò máa lọ ń lọ ẹ ẹ̀ṣẹ̀ wo ló lè ṣe fún mi náà o kò sí nǹkan tó lè ṣe fún mi tí mo lè dẹrù ẹ síta ẹ̀ṣẹ̀ wo ló fẹ́ ṣe fún mi tí fẹ́ dẹrù ẹ síta I love you kò sí Ọlọ́run gbọ́ kò sí nǹkan tó lè ṣe fún mi kò sí nǹkan tó lè ṣe fún mi tí mo lè dẹrù ẹ síta I love you okay we believe okay let me promise you okay I promise you kò sí ẹ̀ṣẹ̀ tó lè ṣe mí tí máa sọ pé máa dẹrù ẹ síta I love you. tó ẹ pé lóòótọ́ ni o ti gbọ́ nǹkan tó sọ. Are you sure? Yeah. ó yá sọ pé o nífẹ̀ẹ́ mi. I love you too. Thank you very much. Okay, jẹ́ ká sùn. Hello. Má bínú báwo ni. Ṣé wàá pa? Mo ti sùn ni má bínú. Ọlọ́run mo ti sùn náà. Báwo ló tẹ́ tó dé sí yẹn? Ṣé ó ń ṣe dáadáa ṣá? Ṣé ó ń cope ṣá? Nǹkan tí mo mì pé ṣé ó ń cope pẹ̀lú atẹ́gùn Nàìjíríà? Bẹ́ẹ̀ pé Nàìjíríà náà ló ti kúrò kí ló máa ó ṣe gan-an ṣé wọ́n fẹ́ ló ń jẹ gidi ṣá? Ok kò sí problem. Ok ó ṣe gan-an ibi náà máa yọ sí ẹ anytime máa yọ sí anytime. Yeah. Ok. Òun sọ ni. Ọ̀rẹ́ mi ló pè mí. Ọ̀rẹ́ ìwọ ni ẹ. Tí mo ló fẹ́ dé láti London nípa ìgbéyàwó wa náà. Tó ní kó máa best ẹ. Yeah. Ṣé ó ti dé ni? Ó ti dé hòtẹ́ẹ̀lì tó dé sí ló ń pè mí pé òun ti dé sí hòtẹ́ẹ̀lì nǹkan kan bẹ́ẹ̀. Báwo ni ṣọ́wọ́n òkè ṣá? Ó wọ òkè mo ti ń sọ pé ṣé ó ń kó pẹ̀lú atẹ́gùn Nàìjíríà ó ní kí ló máa ṣe ó ní ṣe fífẹ́ Nàìjíríà náà bí òun sí. Ìgbà ló máa lọ kí? Máa lọ tílẹ̀ bá mọ́ náà ká mọ̀ kọ́ tá a máa ṣe náà. Àwọn bẹ́tà kò lọ kí o. Máa lọ mi ìtìkọ́ tí mo gbà ẹ́. Ọlọ́run òun bínú àtàwọn dẹ̀ mo ti ń bẹ́ pé kú jọ́ torí Ọlọ́run tó bá mú nǹkan tí mò ń fèsì lọ ìwọ́gbọ́n ò ní sọ báyìí sí mi mo kọ́kọ́ fi ìgbà kan mo kọ́kọ́ fi fèsì wọn ọlọ́pàá ipe ẹni tí ò níwèé o kìíní kan à ń ṣèwé gbèrú à ń ṣègbà à ń ṣàwò ibi tí mo tún ti ń ṣiṣẹ́ mo tún ní problem ńbẹ wọ́n sọ pé wọ́n tún dá gbogbo àwọn dúdú tó wà ńbẹ wọ́n tún dá wọn dúró ìgbà yẹn mo tún fi ìgbà kan wá ṣẹ́ fún bí ọdún mélòó kan ipe kìíní kan ibẹ̀ mo ti lose contact ẹ̀ kò yẹ ó mọ̀ pé mi náà ń ṣèyàn bẹ́ẹ̀ ìwọ náà dẹ̀ mọ̀ pé mo love ẹ̀ láti ọjọ́ tí ó lè believe pé láti ọjọ́ tí mo ti lọ mi ò tí ì meet obìnrin kankan báyìí apart from òyìnbó tèmi àti ẹ̀jọ̀ ń ṣe contract
sórí ọlọ́run tí ọlọ́run máa ń ṣe ibi lè máa ń fi pọ̀ lọ́n ṣe báwo ọ̀rẹ́ mi tí ó sọ pé òun fẹ́ ṣe wẹ́dọ̀ ó ṣàṣọ pé dandan òun láti kékeré láti gbára wa ó sọ pé dandan ṣá gbọ́dọ̀ wà ń bẹ́ ẹ̀mí gan máa best òun máa ṣe bí kinní kan mọ́ àwọn pé tí wọ́n ti ẹ̀dẹ̀ Nàìjíríà ó yẹ kí n fi opportunity yẹn rí fún mi kí n pè é pé kí ni àtẹ̀jọ́ ká lè jọ plan ni pé ókè o bá a láti fẹ́ ṣe ọ̀rọ̀ gbèsè ayé wa ó gẹ̀tẹ̀ so má bínú sí mi àtàwọn dẹ̀ mo ti ń bẹ̀ ẹ́ ó ṣàkùn wú kó dáná. Tókunbọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o mọ̀ para ò kì í ṣòkúta láti ìgbà tó ti pè mí gbà yẹn o ò dẹ̀ bọ́dà láti tẹ̀ kí ẹ pé kò tiẹ̀ tún get nǹkan in touch pẹ̀lú mi kó tiẹ̀ lè bá mi sọ̀rọ̀ o ò pè mi rí anything. dúró fún mi o ti látẹnumọ́jú bọ́ àti alẹ́ àná tó ti dé ló ti ń sọ gbogbo nǹkan tó ń sọ ó gẹ̀tẹ̀ mo dẹ̀ ti bẹ̀ ẹ́ pé kó jọ kó má bínú sórí kò lè ẹ́bà ṣẹlẹ̀ mọ́ sórí nígbà tèmi àti tẹ̀tù ti wá ríra báyìí ọmọ kan tó ṣẹlẹ̀ a máa bẹ̀rẹ̀ láti plan life wa ìgbésí ayé wa ipe èèyàn ń ṣe introduction èèyàn ń ṣe engagement èèyàn ń ṣe wedding sórí kó tó di pé mo padà lọ sí ìlú òyìnbó náà ni a máa mú déètì yẹn báyìí kó lè mọ̀ ẹ́ pé èmi gangan mo ní ẹ lọ́kàn wo dídà ló dà tí ọmọdẹ̀gbẹ́ ẹgbẹ́ kì í ṣe ilé ọmọ ó gẹ̀tẹ̀ kó jọ ń tó lọ kó dárí jì mí. má bínú sí i. Afa ọ̀rẹ́ ìgbàlè ló wà sílẹ̀. wo sori o ìṣọmọ àlè sori gbogbo ìṣọmọ àlè lórí pàṣẹ bá wò ní ṣó apá sori ọ̀rẹ́ gangan là ń sọ lọ́wọ́ tó fi wọlé yẹn. Yes ọ̀rẹ́ là ń sọ lọ́wọ́ ó mọ fún mi kan tí mo máa ń sọ fún ẹ lórí fóònù pé mo wish láti rí pé tí n bá wálé ìgbé dandan mo gbọ́dọ̀ wá kan. ok mo rántí. Fún mi yẹn lélẹ̀ fún mi méjì ọ̀rẹ́ mi tí mo sọ fún ẹ. Very nice ó rí pé iṣu gbogbo ṣe rí wà á rí pé àfẹjẹrà òun kọ̀ pupa jù mí lọ ni. ẹ tó sọ ni. mo ti ṣe mo ti gbẹ àtàná mo ti ń bẹ tí o ti gbọ́ sí mi lẹ́nu o get yes àtàná láti wà mí mo ti ń bẹ láti àná yẹn kó jọ kó ṣàmà bínú ó ṣàbínú sí gbé ẹ mú gbàgbé o kó ṣe gbé àmọ́ ṣàwọ́ kí nìyẹn kí ló ṣẹlẹ̀ kí ló dé ọ̀rẹ́ nítorí ẹni tó ṣe dé náà rí tí wọ́n ní kó wá ṣe bẹ́ẹ̀ sí máa fún mi náà rí náà. ṣe irọ́ má sọ fún mi ṣe ọmọ fún mi rí ni ọmọ rí fún mi ìwọ ṣe ọmọ káyọ̀dé rí o lè jẹ bẹ́ẹ̀ torí pé sọ́rí fún mi lẹ́ẹ̀tẹ́ mi ń sọ ẹ̀ ó ti pẹ́ tẹ̀mí àti kí ló dé fẹ́ wò gírí kí ló ṣe fẹ́. ìyàwó mi ni ẹ ti fẹ́ gbé ìyàwó rẹ̀. fún mi lọ́la. fún mi rí náà. fún mi. possible ó mọ àtọ́jú tèmi àtẹ́lẹ̀ tí ń fẹ́ra ni ó mọ àtọ́jú tèmi àtẹ́lẹ̀ tí ń fẹ́ra ni ọ̀rẹ́ kí ni ó lè tó ogun lẹ́fù yìí náà ó lè dúró dẹ̀ sá fún mi ìwọ ṣé òótọ́ ni. ṣé lóòótọ́ ni wà á ti káàdì mi àyè. ẹni tí ó fẹ́ ṣe wedding tí mo ti torí ẹ̀ wá látàbọ̀ rẹ̀ dà ṣé lóòótọ́ ni. Tókunbọ̀. tí ẹ bá máa sọ láti ní dọ́là èmi ò ní wedding kankan ṣe mi ò lè ṣe wedding kankan o nǹkan tí máa sọ fún yín nìyẹn simple ẹjọ́ torí tí Ọlọ́run bá ẹjọ́ ọ̀rọ̀ tẹ̀tẹ̀ ń bá mi sọ inú bí mi látàárọ̀ ẹjọ́ kò sọ̀rọ̀ mọ́ mi ò ní wedding kankan ṣe. Káyọ̀dé sórí kó o bínú láti sìn títí dọ́là díẹ̀ tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ because ta ni orílẹ̀ máa ṣe tí ò ní bínú nǹkan kan ni mo fẹ́ kó o mọ̀ sórí tó bá fi mú ẹ call of wedding yìí ó tàbùkù bá rẹ ó tàbùkù bá family ó tún wá tàbùkù bá gbogbo àwa tá a jókòó yìí àárín ilé ìrí àfi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni kò síbi tàti kí n kéde alẹ́ o ṣé wàá rí ilé ẹni báyìí òun ni Yorùbá sọ pé a ti ń jẹ èkúté onídòdó mò ń bẹ̀ torí Ọlọ́run gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ tó bá ti wá sọ pé a ṣe wedding yìí ní ọ̀túnla ó wá tó bí month or 2 months ó sọ pé ò ṣe wedding mọ́ pé ò fẹ́ ọmọ yìí mọ́ mo gbà sí ẹ̀. ṣeré máa sọ̀rọ̀ báyìí torí pé èmi ò ní gbàdúrà pé kí Káyọ̀dé kó ṣe wedding tán kí ó wá jẹ́ pé àwa náà la máa dàrú at the end of the day
ọ̀ kó jẹ́ pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn ló máa dàrú at the end of the day. No, èmi ò gbàdúrà rẹ̀ àbí inú ìwé wo ni ká kọ́ sí pé pàdé wa ṣe wedding tán wọn wàá bàjá ibì kankan. No, not at all. But ẹ lè ju gbogbo ẹ lọ, mo dúpẹ́ lọ́wọ́ ẹ fún contribution wọn náà lórí ọ̀rọ̀ tí ó wà nílẹ̀. Ó ṣe gan, Ọlọ́run gbọ́ tiẹ̀ náà ṣùgbọ́n Káyọ̀dé ẹ̀mí ló ni mo pè ẹ́. Káyọ̀dé, mo ti ń bẹ̀ ẹ́ láti jọ ẹ̀ wípé kò jọ ọ̀rọ̀ orí bó ṣe ń ro yẹn. Dúró ná, ṣó máa tíjọ́ ta ti ń bára wa bọ̀ ṣá láti kékeré tí mo wá ń sọ fún yín pé ókè báyìí lọ̀rọ̀ rí tó wàá fẹ́ gbà sí mi lẹ́nu. Ṣé gbogbo nǹkan tó ṣókùnkùn sí ẹ ó wà láàrin mi àti Ọlọ́run, níwájú Ọlọ́run àti èèyàn. Èmi ò ṣàmọ̀ yín pé bóyá ọmọ tí o fẹ́ ṣe wedding pẹ̀lú nìyẹn débi pé bóyá màá dé èmi ni màá dà àárín kò possible now. Try láti understand me. Ọmọ yẹn àti mọ́ra ó ti pẹ́ ta ti mọ́ra kí n tó kúrò ń lu ìlà ti mọ́ra. Ìgbà tí mo dẹ̀ wà lọ́hùn ni I lose contact. So what are you talking about? Try láti sórí wípé o bá àwọn méjèèjì pọ̀ kò ń ṣe pé bóyá ẹni tí òun náà mọ̀ pé bóyá ìwọ ni mo wá bá ṣe wedding. Mo wá fi Ọlọ́run bá ṣẹlẹ́rìí ipe láti wákàtí àti ọ̀wẹ̀ tí à ń sọ̀rọ̀ yìí lọ kò ní sí nǹkan kan láàrin mi àti gẹ́ẹ̀ mọ́. Yes, mo dẹ̀ promise ẹ. Mo á bẹ̀ nítorí Ọlọ́run kò dáríjì mi kò dáríjì ọmọ yẹn kò dẹ̀ continue pẹ̀lú wedding ẹ̀. Tí ẹ gbọ́ náà tí ò bá ti ẹ̀rọ gbogbo nǹkan mọ́ mi lára ó yẹ kó wo ti risk tí mo bá látọ̀hún yẹn ipe torí ti tẹ̀ ni mo ṣe wálé torí ti wedding ẹ̀ ni kò wá ní jẹ́ pé nǹkan kékeré yẹn ló máa fi só kéèké ní báyìí kò fi bàdí jẹ́. No, mo mọ̀ pé kò sẹ́ni tó máa ṣe tí ní òní bí àmọ́ o tún gbọ́dọ̀ bínú kọjá àlà jọ nítorí Ọlọ́run Káyọ̀dé tí ẹ̀wọ́ tí ó lá ọ̀rẹ́ wa tí a ti ń bọ̀ láti kékeré jọ nítorí Ọlọ́run. Mo ti gbọ́ báyìí kò gbé ìlú ìpẹ̀lú wa kò lè mọ nǹkan tó ń ṣe. Àbí báwo ni mo ṣe fẹ́ mọ̀. Èèyàn tí ò tiẹ̀ mọ̀ ń pa ọ̀rọ̀ ká pé wá síbí báyìí kó wá jọ̀jọ̀ rẹ̀ kò ní dálẹ́bi o. Mi ò lè mọ ìgbà tí mi ń ṣàjẹ́ mi ṣàbá yín gbèlú yìí. Ẹ̀bẹ̀ ni mi máa bẹ̀ torí Ọlọ́run ọ̀rọ̀ láti gbọ́ tó lẹ́nu ẹ̀. Please forgive and forget. Ó dùn mí gan. Ó dùn ilé dànù. Kò sẹ́ni tó lè gbarú ẹ̀ láàrin wa náà kí wọ́n fẹ́ ṣe wedding kó wá káyàwó ẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀. Imagine. O mọ̀ pé tí èèyàn bá wá ro dídùn fún ọ̀rọ̀ adégun má wàá rò lọ títí jọ nítorí Ọlọ́run continue pẹ̀lú wedding ẹ̀. Kò sí problem because mo rí pé ìfẹ́ tó ní sí mi ló ṣe dé láti London torí wedding náà ni. Kò sí problem mo ti gbọ́ a ṣe ẹ má worry mo promise yín. Lágbára tó bá wà kọ́ gbogbo ìṣẹ̀lẹ̀ ara ẹ má rí kan. Ọ̀rẹ́ mi o ojú ẹ̀ ló kún rọ́rọ́ yìí. Ó ṣe jẹ́ ọ̀rẹ́ mi. Wọ́n náà ti wá kó lẹ́gbẹ́ àwọn oníṣòkòtò báyìí. Àbúrò mi báyìí o. But kò wá yẹ kọ́kọ́ ẹgbẹ́ ẹ̀ láyè kí o ṣe máa push up náà. Ó gbé tẹ́ ṣíta yìí. Bóyá lo mọ̀ pé ìsìn yìí gan-an ni màá máa múra sí lọ́rùn. Jọ fi yẹn lẹ̀ o. Ẹ ṣàrọ̀ra ẹ take it easy on your bọ́bọ̀ o. Àwọn náà kọ́ ṣá. Ó wà. Ìyàwó ọ̀sìngín ọ̀gá ó máa dé ó rí pé marriage dá bọ̀ kò sínú dictionary tèmi o. Kí ló dé ọ̀rẹ́ mi? Wọ́n náà má jà fara. Ní ibo ṣán káwó ń bẹ̀ ni. Wà ń bí. Kò sígbà tó ní wẹ́ẹ̀dì. Ó kàn ṣe ń ṣeré náà ni ó ṣe máa wẹ́ẹ̀dì lọ́jọ́ kan náà. Jọ. Rest of mind. Abẹ́ẹ̀gì ṣọ́kàn wa ò balẹ̀ báyìí wọlé wo mọ́tò ń tà fi yẹn lẹ̀ ó ga ọ́ ṣó mọ̀ pé ó ṣe mí ṣá. Fọ́ọ̀mù bíi ti báwo ni? Ó tiẹ̀ ṣe bí ọmọ tó bá àwọn tó sọ jíjáde ló wá lọ ń lẹ̀ níjọ́ wedding ló wá ń fà bí ilá ló ń fà bí àpọ̀n òòjò rárá ó wá jẹ́ kí ọkọ ẹ̀ bẹ́ẹ̀ lọ́kọ ẹ̀ ń kó mọ́lẹ̀ ló ń rajó mú ẹ lára ló kàn ń fà. Mi ti mọ̀ pé yẹn ló ń sọ má dà lóhùn. Ó serious o. Orí pé òun fà ti kọ̀ bí olóyún ni òun fà bí ilá. Kí ló wá ṣe kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn? Kò tí ì débẹ̀ tó bá débẹ̀ máa jẹ́ kẹ́ mọ̀. Ṣé ẹ̀dùn ló ṣe pé mi ìjó dáadáa lọ́jọ́? Ó jó dáadáa ó kù díẹ̀ káàtó. Èmi láyé mi
tó bá ń sọ̀rọ̀ ijó gbogbo swaggers you know. Ó fọ́nbù o. Wàláì mi ìdí àmọ̀ pé mi ìjó dáadáa o. Bóyá wedding gown tí mo wọ̀ yẹn ṣe mọ̀ pé nǹkan téèyàn ò bá ṣe rí bóyá nǹkan tí ò jẹ́ kí n ráyè jó dáadáa nìyẹn àti wípé ẹ̀mọ́ ó wúwo lára mi bákan. Anyway ṣó mọ̀ pé bí ọ̀rọ̀ tọkọ ẹ̀ máa ń sọ á níyàwó mi decent ó decent náà ni lọ́jọ́ wedding náà tún decent wọn ò lè gbéra. Ẹ̀yin lẹ mọ̀ ẹ tí fàbọ̀ sí ilẹ̀. Ọ̀rẹ́ mi o kí tó packaging Ọlọ́run marriage dábọ̀. Ọjọ́ wo ló fẹ́ change náà? No mo wíṣẹ́ o married woman náà máa ń package. Mo ti sọ fún mo ti sọ fún kó tó débì. Ẹ wo ẹ fi gbogbo yẹn sílẹ̀ o. Ẹ ó yá mo drink. Ẹ fi gbogbo yẹn sílẹ̀ kí ni ìsìn gan ni màmá múra sí lọ́rùn kí ni tí bá ṣe ń fún wọn ní ṣòkòtò ni màmá fún wọn ní shorts kí mo lè máa jẹ́ kórè ẹ̀ máa yí. Mo tiẹ̀ láìkí múra ẹ̀ yìí ó combine àǹkárá yẹn bí mo ṣe lọ. Ó ṣe jàre ọ̀rẹ́ rí. Fine girl looking sexy. Fine woman. Bí ló máa sùn? Ó dáa tó ṣe kọ̀ bẹ́ẹ̀ Ògbọ́n ní bí ló máa sùn. Súnkẹ́. Ṣé o pójọ tẹ́lẹ̀ ni? Tó yẹ pé tí máa wá síbí báyìí máa lò bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì. Nísìn kò jọ o tó wá fi máa tó bí 2 hours nísìn tí Káyọ̀dé bá dé bí báyìí my dear ó ń gbéyàwó ẹ̀ lọ́lé nìyẹn. Nǹkan tó bá ti nílé náà ni àbí. Nǹkan tẹ́ bá fẹ́ jẹ tẹ́ bá fẹ́ mu òun ní kẹ́ sọ ṣẹ́rí Sarah tó wà mí báyìí ó máa prepare everything fún yín. Sarah ṣé pé wọn náà ti ń dáná ó ga ọ eégún. Ó ga ọ Sarah ó ń try gan-an ṣé mo kàn tó máa bẹ́ mi wá wà bá mi wá sẹ̀mú sórí sẹ̀mú yẹn ó máa rò tó máa fẹ́lẹ́ ẹ̀gúsí tó ní ṣapá ṣé mo ṣapá sè òun ló máa sè fún mi wọ́n á jẹ́ kí irú àánú ẹ̀ ìgbín jọ má gbàgbé tọ́kì mo máa ń jẹ tọ́kì mo like tọ́kì gan. Ìwọ yìí náà wo bó ṣe tó ṣírú ẹnu tún yẹ kó máa jẹ sẹ̀mó kó máa jẹ tọ́kì kán fún ẹ ní ẹ̀gúsí kán fún ẹ ní gbogbo ẹ̀ bó dẹ̀ ṣe wà yìí ó lè lo 1 minute ní gym tá bá ní pé kó ṣe sit up irọ́ ni kó ṣe gbá irọ́ ni kó máa jẹun ṣá ni ṣé bó ṣe tó yìí ó láìkẹ́ kọ́lọ̀ ń jẹ́ òrọ́ kan fẹ́ wo bó ṣe tó kíre wo tó bá dìde sórí ìdí ẹ̀ ó tó kàn pa ìdí àwa mẹ́tẹ̀ẹ̀ta ìpọ̀ lóhun nìkan lórí oúnjẹ máa diet obìnrin ní ẹ̀ náà kọ́tọ́ yìí máa bá wa African ni ẹ̀ mọ́ kan máa jẹun jọ. jọ lọ́lọ́run ní kálukú ló wá ìbàyẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kí ló dé kí ló kún ẹ̀ ìbẹ́ mi mo lẹ́nu mo fẹ́ fi jẹ́ kí ló kún ẹ̀ wo bá mi ṣe nǹkan tí mo rán ẹ darí àwọn tó bá ti mú ni kó jẹ ṣe yẹ ni ráìsì ló mọ̀ ń jẹ yẹ. Alright Sarah ṣorí bẹ́ẹ̀ mi ṣe wàyí èmi fẹ́ trim mo fẹ́ maintain figure 8 mi ṣáà bẹ́ẹ̀ mi get a cup of tea ṣó ti gbọ́ ti fún lọ́rùn. Ẹ má wọ nǹkan tẹ́ bá fẹ́ jẹ mo bá yín ṣe bọ̀ ẹ promise me last week ẹ máa mú nǹkan wá. Oh that's true má worry nǹkan tí mo bẹ mú wá yẹn wà níbí báyìí kí n tó lọ máa fún ẹ ṣó ti gbọ́. Kí ni lónìí bò mo wá dis o ti fẹ́ bọ̀ pa ikùn ẹ ti ń yọ mo ti bẹ̀ mú wá má worry máa fún ẹ kí n tó lọ. o ṣe wà jẹ́ Sarah àgà ọmọ ègbù. Ọ̀rẹ́ mi ó ti ẹ̀dá tó wá bí báyìí in fact mo ti ń wá bí mo ṣe máa rí ẹ ọ̀rẹ́ mi bàbá yìí máa ti bẹ̀rẹ̀ wàhálà Káyọ̀dé ni o in fact ọ̀rẹ́ ò tiẹ̀ wá yé mi mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí character ti change mi tiẹ̀ understand ẹ̀ ọ̀rẹ́ ò yé mi rárá àtọ̀. change ìwọ tẹ́ pé máa ń wẹ̀ lókèlókè tí mò ń fọlọ́ ẹ̀ tọrọ tẹ́ pé inú wa ń dùn tí mo lọ́rẹ̀ẹ́ mi ti rí bùjókòó ayọ̀ ló wá ń bá mi sọ̀rọ̀ wọ́n má sọ̀rọ̀ yẹn mọ́ kí ló ń jẹ́ bẹ́ẹ̀. ṣé pé Káyọ̀dé tó máa wá ń dọ̀bálẹ̀ fẹ́mi àti Bíọ́dún nínú ilé tó máa ń bẹ̀ wá tó jẹ́ pé ó lè yọ ojú ẹ̀ kó yọ kíní ẹ̀ gangan lé wa lọ́wọ́ pé òun fẹ́ fẹ́ ó ti change. nǹkan tá máa ń sọ nìyẹn I want to be Mrs. I want to be married I want to be responsible I believe pé tí ó bá ti marry yẹn wọn wà responsible ṣó fẹ́ gbọ́ àìmọye àwọn married women níta tó jẹ́ pé nǹkan tí wọ́n bò wọn abẹ́ aṣọ wọn ò kàn lè sọ pé àwọn ò ṣe mọ́ ni òun ló délẹ̀ yìí olórí burúkú lọkùnrin wọn Ọlọ́run sórí àwọn ọkùnrin rẹ̀ kọ́ máa pè ní ọkọ̀ kan òkun comfort kò ń ṣobìnrin wéré níwọ̀n jọ ṣé ó wà ṣọ́ pé kò tí ì máa ṣe sí Sarah because Sarah tó ti yọ gbogbo kíní yẹn pẹ̀lú bóyá sọ pé ó ń ṣe yìí o. gbẹnu ẹ sọ wo ọ̀rẹ́ mi
fọkàn balẹ̀ tí mo ní ṣùgbọ́n ọlọ́run ń ṣe ogun nǹkan o fọkàn balẹ̀ gbogbo ẹ̀ ló máa látúnṣe tó sì gbọ́ bó ṣe sọ pé ó máa bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ yẹn ó máa bá sọ̀rọ̀. mi ti sọ pé màá bá sọ̀rọ̀ mi ti sọ̀rọ̀ débẹ̀ ṣó fẹ́ kí n bẹ́ẹ̀ bá sọ̀rọ̀. ọ̀rẹ́ mi bá mi bá sọ̀rọ̀ ṣùgbọ́n kó máa gbọ́ sí ẹlẹ́nu jọ. ok má bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ṣó ti gbọ́ bó ṣì wùn ẹ̀ kó dúró má bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ but jẹ́ kí kinní kan máa ẹ́ kó lórí ẹ̀ ò téèyàn bá ti ṣílé yá èèyàn kì í ṣílé kú sí o. mo fà á títí kò ṣí mi láṣọ wò bí mo ṣe bẹ̀rẹ̀ àárẹ̀ yìí nìyẹn tí mo dèrò ilé ìwòsàn. bàbá abẹ́yìn náà ò rí ayé mi lójú bí mo ṣe rí mọ́ nìyẹn. Káyọ̀dé gbogbo nǹkan tí mo sọ sílẹ̀ Ọlọ́run ni ẹlẹ́rìí mi kò sí ìyí tó jẹ́ irọ́ nínú ẹ̀ kò sí nǹkan tó gbé sílẹ̀ tí mi lè fi ṣe ìbúra fún ẹ. ó ga ọ bàbá ṣe rí tí Ọlọ́run bá ń ṣe rere ibi lèèyàn máa ń fi pọlọ ń ṣe. ẹ wo Fúnmilọ́lá tó dúró ayọ̀ ayé mi ni ìdùnnú ayé mi ni ìfẹ́ ọkàn mi ni láti bẹ̀rẹ̀ ọjọ́ ayé mi wá mo nífẹ̀ẹ́ gidi gan tí mo dẹ̀ mọ̀ dájú pé òun náà nífẹ̀ẹ́ mi gidi gan ìgbà tí mo lọ sílùú òyìnbó tí mo máa padà dé tí mo rí pé òun àti ọ̀rẹ́ mi Káyọ̀dé wọ́n ti ń fẹ́ra wọn mo ní ìgbà wípé Ọlọ́run kọ wá pọ̀ ni ẹ wá wo ọ̀nà àrà ọ̀nà ìyanu tí Ọlọ́run gbà ṣiṣẹ́ Ọlọ́run fi jẹ́ kó yé mi pé ìfẹ́ tí àwa méjèèjì ní síra wa láti ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé wa kò ń ṣe ìfẹ́ lásán ìfẹ́ tó máa bára kalẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run àwa máa rí di. Bàbá mo fẹ́ bẹ̀yìn fún kankan inú mi á dẹ̀ dùn tẹ́ bá lè ṣe fún mi. kí ni nǹkan náà. ẹ ṣe rí láti wákàtí àti owó lọ mo fẹ́ jẹ́ kẹ́ ẹ so àwọn méjèèjì pọ̀ gẹ́gẹ́ bíi tọkọ àti tìyàwó torí pé mo ṣẹ̀ṣẹ̀ wá rí pé láìsí àìní àní Ọlọ́run so àwọn méjèèjì pọ̀ látòdì ọ̀run wá ẹ̀yin náà máa wò tí ó bá jẹ́ pé òótọ́ ni gbogbo ọ̀rọ̀ tí ó sọ oyún inú ẹ̀ ta ló ní èmi ni bàbá ẹ má ṣe mí ni ẹ má ṣe méjì ẹ jọ nítorí Ọlọ́run ẹ so wá pọ̀ gẹ́gẹ́ bíi tọkọ àti tìyàwó. arákùnrin àwọn àgbà bọ̀ wọ́n ní yọkì nǹkan kọjá kádàrá ó wá rí bí Olúwa ti so yín pọ̀ Olódùmarè sì ti ṣe yín lọ́rẹ̀ ara yín kẹ́ wá lọ máa gbé nígbé àlàáfíà báyìí ẹ̀dákẹ́dà tó bá lóun fẹ́ tojú bọ̀ yín láàrin Ifá ni ó fọ́ lójú àwọn onílé ó fọ́ lójú ni kẹ́ máa gbégbé àlàáfíà kẹ́ máa gbé bíi tọkọtaya àbúrò ò ní ṣe yín o máa lọ́lé Olúwa máa bá yín lọ. ṣé wèrè ló pè mí ni bóyá ò tí gbọ́ ayé ọ̀lẹ ló máa ń gbà kò sẹ́ni tó lè gbọ́mọ ọ̀lẹ the only thing tó lè ṣe fún mi ni pé kó wọlé kó lọ ṣe àdéhùn tèmi àtẹjọ máa ń ṣe if not ilé yìí ò ní jọ gba gbogbo wa. o ò lè pa mí ṣé o ti máa ń sọ pé ọmọ máa pa mí ọmọ máa pa mí tó bá tó stage kan máa ní ọmọ máa para ẹ kí ló dé èèyàn tó ń pọwó fún wa ìwọ náà mọ̀ pé machine kan ló ń pọwó fún wa ó náà ò lówó lọ́wọ́ kí ló fẹ́ yẹ kí n ṣe. dá padà má máa bá mi sọ̀rọ̀ ẹ̀ mọ́ kí mo fẹ́ kí wọ́n ṣe wèrè ló pe mímú ìwọ ó sọ fún mi pé machine kan pọ̀ fẹ́ wáyé tí machine yẹn pọ̀ fún ẹ̀sìn ó fẹ́ máa fẹ́mi wé bọ̀bọ̀ olóyún kúkún yẹn ni ó máa bẹ́tà kó wọlé lọ́sìn kó lọ ṣe business àbáyé má ṣe if not wá gbà. please you are shouting. oh please. mo ò tí ì shout by the time tí bá bẹ̀rẹ̀ sí ni máa shout wá gbà. please. just go in there kó lọ kó wa
You are shouting, please. Oh, mo máa pariwo jù báyìí lọ. Wẹ́rẹ́ ló pẹ́ mí ní. Shouting. Mo ṣe mú kùnà ọ́. Ẹ kúlẹ̀ o. Bọ̀dá mi ẹ má bínú bọ̀dá mi. Bọ̀dá mi, má bínú. Ẹ tún jẹ́ kọ́kọ́ mi bá wa lẹ́nu ẹ̀. Oh, ìrẹ́ ni. Ìrẹ́ gangan ni. Ìrẹ́ ló mú àbúrò mi ló gbé sínú ilé lò jẹ́ kó ráyè gbọ́ ti gbogbo ẹbí. Ìrẹ́ ni àbí? Kò rí bẹ́ẹ̀ no kò rí bẹ́ẹ̀ o ní alẹ́ àná yìí à ń discuss ẹ̀ pé báwo mo ṣe fẹ́ mọ gbogbo àwọn àna mi àbí mo parọ́. Wọ́n sì sọ bẹ́ẹ̀ lánàá wọ́n béèrè lánàá. mi ṣe bẹ́ẹ̀ mo nice I'm a very nice guy mi ṣe hàn bẹ́ẹ̀ hàn. Láti tiẹ̀ lòún jẹ nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ti rò ń pé mi kàn máa wá síbí máa fara ya rẹ́kẹ̀rẹ̀kẹ́ ni mo dẹ̀ máa bínú lọ àmọ́ nísìnyí torí pé mo ti ní pé ilé rẹ̀ làbúrò mi gan ti yẹn kọ́ màá wá dúró bí ọjọ́ kan síjọ́ méjì bá mi ṣeré. ẹ máa lọ sẹ́kọ́n bí báyìí o no 3 days yẹn ti kí náà ó ti. bọ́dà mi kí lè fẹ́ jẹ tí ì fẹ́ jẹ. ṣé ẹni bíi pando yàn àbí sẹ́wọ̀. Sẹ́wọ̀ wà. bá mi méjì tó fẹ́ yẹn ní etí jọba mi dáadáa. jókòó ìrẹ́ náà ṣe dáadáa ó ṣe dáadáa. ẹ máa bínú sí mi ṣe mo ṣe wà àbúrò yìí mo jẹ mi ṣìyàn bẹ́ẹ̀ because I discuss it lánàá mo lóyún tún ní before kò tó. rọra jẹ́jẹ́ láyé rọra jẹ́jẹ́ láyé ẹ bá rọra torí ẹ̀yìn ọ̀la ẹ bá rọra torí àtúbọ̀tán jẹ́jẹ́ láyé ó kálẹ̀gùn lẹ́sẹ̀ bùté ayọ̀. ayé yóò gbá gírígírí ayé yóò gbá gírígírí ó bá rọra tẹ̀ ẹ́ jẹ́jẹ́ torí ilẹ̀ gbígbé á máa yọ nìyàn ó bá rọra tẹ̀ ẹ́ jẹ́jẹ́ torí omi á máa pani bí ọtí ó bá rọra o jẹ́jẹ́ láyé gbà ọ̀rẹ́ mi. rọra jẹ́jẹ́ láyé rọra o rọra jẹ́jẹ́ láyé ọ̀rẹ́ mi. ẹ bá rọra torí ẹ̀ ẹ bá rọra torí àtúbọ̀tán jẹ́jẹ́ láyé ó kálẹ̀gùn lẹ́sẹ̀ bùté ayọ̀. bẹ̀dẹ̀ bá hùwà lónìí o á jẹ́ bọ́ lọ́gbọ̀n. tó ṣẹlẹ̀ gan-an tó jẹ́ pé ìwọ àti ọkọ ẹ ìjà lẹ́nu ìjà lọ́la at least gbàgbé tí ìfẹ́ra yín sílé mo ṣàmọ gbogbo ẹ̀kọ́ sí tó ṣẹlẹ̀ gan-an kí ló wá dé gan-an mi ì láìkí gbogbo orúkọ bẹ́ẹ̀ kí nìkan tó ń ṣẹlẹ̀ gan-an ṣàlàyé fún mi mo fẹ́ gbọ́. Fọlákẹ́ bóyá yẹn máa ń pa mí ṣá can you imagine ò ń béèrè wípé kí ni Báyọ̀ ṣe fún èmi so kí n jókòó ìgbà fún ọ̀gá bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan fún mi kí n jókòó ìgbà bẹ̀rẹ̀ ṣe fojú mi rẹ̀ dẹ́ tó ti ju gbogbo àwọn sign and symptoms oríṣiríṣi tó ń gbéjọ díẹ̀ díẹ̀ lọ́wọ́ náà ọkùnrin náà ó lè mọ ó yẹ kó mọ̀ wípé ọkùnrin ò fojú bọ̀rọ̀ àwọn kan wà yóò gbójú bọ̀rọ̀ wọ́n ti bá gbójú bọ̀rọ̀ fún ọba yìí wọ́n máa tó sáájú lọ́wọ́ ìbọn wọ́n máa tó Sunday sí ẹ lọ́wọ́ ni àná àwọn ọkọ tí mo dẹ̀ kábọ̀ lọ́tí mo kà mọ́ tí mo kà mọ́ lọ́wọ́ tí wọ́n sọ pé Báyọ̀ lè ṣe rẹ̀ fún mi máa sọ pé rọ ni wá ní kékeré nìkan náà kí ṣe kíní kan bọ̀wọ́ náà mo bó ṣe ń lọ nà ṣé òkè bí wọ́n ṣe wọ́n fẹ́ sọ fún mi wípé o máa cool down fọ́kùnrin pátápátá àbí. Fọláṣadé ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ mo advice tèmi fún ẹni wípé ó máa take it easy ni o because nǹkan títí ẹ ni o tó bá dé jẹ́ káwọn ọmọ gbèrègbèrè kankan gba ọkọ mọ́ ẹ lọ́wọ́ wo wọ́n á gbà wọ́n lọ́wọ́ kò sí nǹkan tó máa ṣe sí ìwọ ló máa mọ̀ bó ṣe máa to ilé ẹ̀ ṣé mo pé ìwọ yìí kan náà ni mọ́mì ń complain pé òun gbọ́kọ̀ ìjà ìwọ kan yìí náà làwọn family ọkọ yìí complain pé òun gbọ́kọ̀ ìjà kí ló dé ṣé ìwọ nìkan ni take it easy tẹ́lẹ̀ tí ń bá ṣẹlẹ̀ láàrin yín ìwọ ló mọ̀ bó ṣe máa ṣètò ẹ̀ tó ṣe máa fọkọ ẹ mọ́ra tó máa fojú ẹ mọ́ra tí ò ní síjà láàrin yín mọ́ tókọ ẹ bá tẹ̀ ń gbé wá ní gbígbóná ṣé bí wàá bá gbé ní tútù kò lè tó ìnà òun. tó bá gbégbóná fún mi máa gbégbóná fún mi yóò rẹ̀ ọlọ́dún dé tó bá gbégbóná máa gbé gbígbóná fún báwo ṣe máa sọ fún mi pé kí n jókòó bẹ́ẹ̀ kí n máa wò ọkọ mi máa kóbìnrin kó máa ṣe ìtòhùn ṣé mi ṣe ìtòhùn èmi ni àbí mi lọ fọ̀fọ̀fọ̀ mo lọ bọ́kùnrin kan bì kan ìdí máa ti mú mi tí mi ò ṣerú ẹ̀ tí mi lẹ́kùn kankan tí mo lọ bá bì kan òun náà ò lè bá obìnrin kankan bì kankan kò sí nǹkan tó jọ. ọmọ pọkùnrin ó wọn kà ń sìn ìtẹ̀yàn bá dẹ̀ ti ní ó ní ìtẹ̀yàn o wọ́n ló máa mọ bó ṣe máa tó ilé ẹ̀. mo ti gbọ́ èmi nìkan kọ́ mo ní ìtù láti bá sọ̀rọ̀ òun náà ní ìdásí bá sọ̀rọ̀. mo ti gbọ́ nǹkan tó sọ tí n bá láwọn náà máa bá wọn sọ ohun tó ń dùn tọ́ kò sí pẹ̀lú. pọ̀lọpọ̀lọ ti kú
tí wọ́n ti filẹ̀ bóra owó olúwa nánú rẹ̀ ó fi fẹ́ rẹ̀ dá mi sí ògo ìyànlá ló yẹ ọ́ Mèsáyà. Ibi ilé wa. Ibi mo wà. Mo ti lọ wọ nínú ilé. Ṣé o sì? Ó wà o. Ṣé bí ọmọ bọ̀dá Káyọ̀dé? Ẹ̀wọ̀n pẹ́ni jọ́ mẹ́ta ló léyàwó ilé ẹ̀ kúrò. Ó dẹ̀ ti mú kékeré kan wọlé Blessing. Ìyàwó kékeré. Àǹtí Láìdé Blessing gbé ọkùnrin wálé. Báwo lẹ ṣe mọ̀? Àdìyà fún yín. Ṣé jẹ́jẹ́ mi ni mò ń kọjá lọ níbi ojú wíńdò wọn. Ní bá ń gbọ́n náà bá ń lọ. Ṣé nígbà tí máa ga wọn báyìí? Àwọn méjèèjì wọ́n lé tètè báyìí lórí ara wọn ni. Ìyá wa lé láti flat kìíní sí kejì. Ó ga fún yín. Ó ga fún yín bẹ́ẹ̀ ṣe máa ṣe òṣì káàkiri nìyẹn. I'm sure pé bẹ́ẹ̀ ṣe máa ṣe tèmi náà nìyẹn. Àwọn èké yọ fòrò mọ́tò gbáǹdì. Ìyá Solo. Àǹtí Láìdé sẹ́yìn náà ń ṣerú ẹ̀ yìí. Kí n tèmi ẹ kọkùnrin mọ́ mi lórí rí ni. Ẹ ṣáà dàpọ̀ ẹ mọ̀ ní ẹgbọ́n kankan mi ò sọ wọn kan fún yín o. Èmi ò gbọ́ nǹkan kan o ẹ ṣáà máa lọ àwọn èké inú ilé. Ẹ̀yin lẹ mọ̀ iṣẹ́ oríran mi mò ń jẹ́ wàhálà lẹ kọ́ra yín sí tó pọ̀ lára yín bíi ti ṣòkòtò ọlọ́pàá onírànù tó bá dórí tèmi náà bá ṣe máa ṣe kí òṣì ni táwọn máa ṣe ṣọṣọ òṣì kiri. Òjò lè rọ léèlì ẹjọ́ kó bá wa kó wá káwọn bọ́ọ̀sì nìkan fi ṣiṣẹ́ ok wọ́n máa kó wá ń sìn all right ẹ ṣe how many minutes. 4. That's 8 wọ́n náà fi 20 naira mú kó fi ra nǹkan take care. Ẹ tún máa wá o. all right. Mo fẹ́ mi kọ́. Glo lẹ fẹ́ pé àbẹ̀ntì ẹ̀. Zen. Ẹ lọ ilé. Káàárọ̀ wọ́n mi wálé ló ń sọ̀rọ̀ ẹ máa bọ̀ wálé nísinsìnyí o ẹ wò Blessing ti gbé ọkùnrin wálé kódà ẹ wò wọ́n ń bára wọn sùn yàrá yín ni o ẹ má pẹ́. Ẹ mú wá 6 minutes lẹ lò 120. Kí ló dé kí la gbé kí la jù. Ẹ fúnra yín wò ṣé mo wá ń parọ́ ni fún mi lówó mi jàre mi rojọ́. Ẹ tún rówó mú ni. Má padà wá fún yín lówó. Ẹ mú fóònù yín lẹ̀. Kí ló dé torí kí tí mo fẹ́ sá lọ ní ẹ̀mú ṣé ẹ mọ̀ mí ni. Kí ló kàn mí pẹ̀lú pé mo mọ̀ yín èdè bíi bísínẹ́sì rárá. Kí n fi fún 30,000 àtìlẹ̀ torí 120 àkójá nù àmì ìṣàlẹ̀ bẹ̀ ṣe máa ń ṣe ṣé ẹ mọ̀ mí ni ṣé ẹ dá mi mọ̀ ni. Ṣé rí gbogbo nǹkan tá a jọ ń fa ìkò tó ariwo rárá ẹ mú fóònù yín lẹ̀ tẹ bá ti lọ lé tẹ ti mówó mi wá ẹ dẹ̀ wá mú fóònù yín kò jù bẹ́ẹ̀ lọ. Ìgbà tí mo bá gba fóònù lọ́wọ́ yín sí i o. Bá ti kọ́ máa jú níbi ẹni tí ò dáa bá ti kọ́ máa ránjú bí ẹni tí ò tiẹ̀ mọ̀ yàn rárá. Ọlọ́run ọba o lóyàn wà láyé kó jẹ́ gbé bùn ló máa tẹnu bọlẹ̀ ṣọṣọṣọṣọṣọ kiri kí ni tiẹ̀ pẹ̀lú pé èèyàn gbé ọkùnrin wálé àbí kò gbọ́kùnrin wálé tó fi wá mu tó wá ń pe ọkọ ọlọ́kọ àwa tá à ń mẹ́kọ̀ yìí ìgò tí wàá ń gbọ̀gbọ̀ kúgbò Ọlọ́run ṣàánú wa. Mo fẹ́ kẹ́ bá mi dáríjì ọ̀rẹ́ mi ẹ má wo gbogbo ìwà tí Fọláṣadé ń wò ẹ kò síbi tẹ́ fẹ́ tì sí. In fact ó yẹ kémi àti Fọláṣadé kájọ wá síbi báyìí ni o bò kó mọ nǹkan tó lè balẹ̀ nù yín àti báyẹ̀ ń já òun ni ò ṣe lè tẹ̀lé mi wá sí ìbáyìí òun kú Gbénga. ó ń ṣe ní tí mo lè bínú sí pé kó jáde lé mi ni but mi ever fẹ́ ní anything at all ṣe pẹ̀lú Fọláṣadé àtọkọ ẹ̀ mọ́ mo sọ fún àwọn méjèèjì irú what an insult báà ní irú Ṣadé ṣe máa insult me all the time like that kí ló fà wá ìfìlà rìn àti ẹ̀ àìlọ́ra ògbòǹgbò wọn lè fi gbé àdúgbò náà kú ọdún mélòó wò pé mo gbà lọ́wọ́ Báyọ̀ náà ṣé torí pé mi jù bí mo ṣe wáyé lọ bí ó ṣe pé Báyọ̀ náà ó mọ̀ ṣe àbúrò tó wà láàrin mi àti Báyọ̀ tí àwọn Báyọ̀ máa bá mi sọ̀rọ̀ bó ṣe ń bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ no mi lè take ẹ̀ mọ́ mi ìfẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn méjì mo dẹ̀ sọ fún wọn kó kálukú máa lọ́ọ̀lù ẹ̀ irú àrífẹ́ òṣìwò nìyẹn. Gbénga ẹ ní bínú ni o kò síbi tẹ́ fẹ́ tì wọ́n sí náà ọkọ Fọláṣadé àbúrò yín Fọláṣadé ìyàwó yín ni ibo lẹ wá fẹ́ tì wọ́n sí ẹ máa fọwọ́ wọ́nú ni o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fẹ́ kẹ́ bá mi dáríjì wọn
ṣé àwọn páwọn àgbà náà máa ń pálòwé wípé ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́. ṣé dandan ni kọ́mọdé jẹ̀kọ́ ni nígbà tí ọkọ lè má ra ọmọdé lọ́wọ́ ṣé dandan ni kó jẹ̀kọ́ ni irú àrífín òṣìwò nìyẹn tí Ṣadé máa bá mi sọ wọ́n máa insult me all the time kí ni mo rà ń gbà ẹ̀ náà. Oh God, this is absurd. ẹ má ṣe bẹ́ẹ̀ má kúnlẹ̀ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ó gọ ó mọ̀ wọn rẹ̀ náà àríyé wọn bẹ́ẹ̀ òun náà ló ti jẹ champion gbàtí mi bá dẹ̀ débẹ̀ kò ní sáré fúlàní mi àti ọmọ ni o ṣe àwọn ilé mi wá wọn àti nǹkan ò ṣe. rọra jẹ́jẹ́ láyé ẹ bá rọra torí ẹ̀yìn ọ̀la ẹ bá rọra torí àtúbọ̀tán. sọ fún lẹ́yìn pé kò ṣàjọ tí inú ilé bá ń dùn obìnrin ló máa ń jẹ́ kó wọ́ọ̀kù wọn láti jẹ́ kí relationship àtọkọ ẹ̀ kó work. Fọláṣadé please wọ́n mọ nǹkan míì tí mo fẹ́ sọ fún ẹ ju pé kò ṣáàjọ lọ wàhálà lé ní wàhálà lọ́la má fi wàhálà ilé ọkọ ẹ má fi lé lọ́bù mi o ìwọ náà wò mí kí wàá ti bá yọ kẹ́ tó settle down kẹ́ tó marry wíyọ ọdún tèmi ti marry sọgbà tẹ kọsẹ̀ bá mi tèmi àti ìyàwó mi hàn ágì o tàbí bóyá akọ̀dí ẹ̀ dédé ránṣẹ́ pé ẹ wá bá wa dá síjà tá à ń jà Ṣadé kì í ṣe páà náà kì í jà kì í ṣe páà kì í ní misunderstanding but nǹkan tá a ṣe ni pé a máa mú bá ṣe máa ń resolve láàrin ara wa Ṣadé please torí Ọlọ́run wàhálà lé ní wàhálà lọ́la ibi tó máa ń fàbọ̀ sí òní dáa. bọ́tọ̀ ń kú Gbénga báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí ok nítorí pé Báyọ̀ jẹ́ àbúrò yín òun lè ṣe take side of course tí Báyọ̀ bá ṣe tiẹ̀ kò sẹ́ni tó máa sọ wípé nǹkan tó ń ṣe ò dáa mo tí bá ti fi lè rìn àti báyìí wàhálà ti dé nìyẹn wáì bàbá yóò sọ fún mi wípé màmá fìyà jẹ mí tí Báyọ̀ bá jáde nínú ilé yìí tí bá gbé mọ́tò tí bá trace ẹbí tí bá ti bá òní dẹrùn wáì àwọn ọ̀sán tó bá bẹ̀rẹ̀ sí give excuses oríṣiríṣi tí mi bá dúdú máa rí pupa tí mo dá ọ̀dọ́ jọ ń ṣiṣẹ́ ṣé ṣe Báyọ̀ fẹ́ pa mí nìyẹn kí ni ṣe tó bá bẹ̀ ìyá náà èmi náà ni mo rọ̀ bàbá yóò sọ fún mi pé ṣe ló máa fìyà jẹ mí o. wọ́n máa ṣe bírò ẹ̀ tí màá lò dá Ṣadé ó ti ṣì mí gbọ́ Ṣadé gbọ́ nǹkan tí mò ń sọ dáadáa mi níwà ẹni ò dáa mi níwọ̀ ló fà á mo understand pé ọkọ ẹ náà bó ṣe lọ ẹ òun náà máa lẹ́bi tiẹ̀ ṣùgbọ́n nǹkan tí mò ń ṣàlàyé gangan ni pé ìwọ gẹ́gẹ́ bí obìnrin ìwọ ni wàá fa ọkọ ẹ mọ́ra ṣó rẹ́yìn obìnrin àwọn ọkọ yín bí ọmọ náà ṣe jẹ́ sí yín ìwọ ló mọ ọgbọ́n tí wàá dá ìwọ ọ̀rẹ́ ṣó kì í bá sọ̀rọ̀ ni. ẹ wọ nǹkan mo kúkú ń bá sọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ pé ọ náà máa jẹ́ kó gbọ́ lágbára Ọlọ́run ọ̀rẹ́ ṣé òun náà ti gbọ́ ohun kan tán sọ ń sìn. ọ̀rẹ́ mi take it easy pẹ̀lú ọkùnrin yìí o need láti wà too harsh on him. anyway uncle ẹ ṣe gan ni ṣàṣàyàn ló lè ṣe nǹkan tẹ́ ń ṣe yìí bẹ́ẹ̀ ṣe wá ń to ilé wọn ilé tẹ̀yìn náà ò ní dàrú lágbára Ọlọ́run ẹ ṣe gan ni màá dẹ̀ tún máa bá sọ̀rọ̀. ok èmi máa pọkọ ẹ sìn má bàjá tó bá ti dé mo mọ̀ ó possible kọkọ ẹ ti wrong ẹ but famúra ṣé mo pé ọkọ ẹni ọmọ ẹni ni famúra. kí lápá bá bọ̀ sí Báyọ̀ lóhùn òní wálé wá sùn kí ló lè tó yẹ. ó lẹ́rù ń bá òun kó láti wálé náà ni. ìwé ló ń bá ọ̀sán lọ sùn sọ́dọ̀ obìnrin ni ẹ̀yẹ kọ́lẹ̀ pé kó ti resettled kó máa bọ̀ ní ẹ̀yẹ kọ́lẹ̀. Báyọ̀ ọmọ ọkọ tó ṣẹlẹ̀ number one most importantly mo kò fẹ́ bẹ̀ pé kó má bínú honestly ó náà dẹ̀ mọ̀ wípé ó ti ọkùnrin wá báyìí ni má bínú jọ torí Ọlọ́run gbogbo àwọn àṣìṣe tí mo ti ṣe sẹ́yìn èmi náà mọ̀ wípé òun jọ láti tolerate mi ní kò easy èmi náà dẹ̀ tètè realize wípé àwọn nǹkan tí mò ń ṣe yẹn ó ti ń pọ̀ jù kó dẹ̀ máa wo. rọra jẹ́jẹ́ láyé rọra jẹ́jẹ́ láyé ẹ bá rọra torí ẹ̀yìn ọ̀la ẹ bá rọra torí àtúbọ̀tán jẹ́jẹ́ láyé ó kálẹ̀gùn lẹ́sẹ̀ bùté ayọ̀. èmi náà ni wọn nífẹ̀ẹ́ lómi ṣe mí. Okay, all right, no problem. Take care. No. Gbìyànjú jàre. Fún tí wàá rí pé kí ló fẹ́ jẹ. Kí ni mo fẹ́ jẹ? Ṣé ibi ṣe wà ẹ́? Ibi ò tí ì pa mí.
and tí bá wá tún fẹ́ mú ọwọ́ kí ni mo fẹ́ jẹ wọlé sórí ìwọ gangan ni mo fẹ́ jẹ. stop ẹ̀ tó bá jẹ́ rẹ̀ kí ló fẹ́ jẹ kí n bẹ́ẹ̀ prepare. mi ṣeré sórí gbogbo àwọn level tó máa ń gbé wá fún mi lórí òun yẹn tó yẹ pé lọ́wọ́ kan ló máa ń gbé wá yẹn mi ṣerú ẹ̀ mọ́ nísìnyí mo fẹ́ máa jẹ 3 mẹ́rin ni mi ìráyè gbogbo shit yẹn o. stop ẹ̀ bàbá ẹ̀ ò ní pẹ́ dé ṣáà ò ní jáde. fi bẹ́ẹ̀ lẹ̀ kò ní pẹ́ dé báwo sórí nígbà tó ń jáde láàárọ̀ yìí mo ti ṣọ́ gbogbo ìrìn ẹsẹ̀ bó ṣe múra yẹn òǹgọ́wọ́ gbòòrò lọ ni ó máa pẹ́ dé. ẹ lè predict movement ẹ̀. èmi pray fi bẹ́ẹ̀ lẹ̀ máa ma ṣe bẹ́ẹ̀ tó jáde. stop ẹ̀. ọmọ nù stop it. blessing ló ṣe I don't want to eat. ti miss ẹ gan ṣé o miss me ni. miss you. oṣù come on. Stop it. Come on, don't stop anything. No. Stop me. No. Don't stop me. Oh. Bọ́dá mi ẹ bá rọra torí àtúbọ̀tán. Ṣọ́tọ̀! Jẹ́jẹ́ láyé o kálẹ̀gùn Ó ti yá wẹ̀rẹ̀ o. tẹ́ ayọ̀. Kí ló fẹ́ ṣe fún? Nínú ilé tèmi, ìwọ tí mo mú wá láti inú ẹ̀rọ̀fọ̀ tí mo sọ èdè yàn. Ṣé kò dé ní káfẹ́ méjèèjì ọ̀rọ̀ ó lè sọ? Kí ló dé? Ìwọ kí ni ìwọ kí ló ń gbé tó ń gbé ó dà pé nǹkan tó mọ̀ tẹ́lẹ̀ mo máa bẹ fún ẹ sìn. Pẹ̀lú mi nínú ló ń ṣòṣì báyìí. Ọ̀rẹ́ wá níbi tá a bá dé sórí oyún tó wà nínú blessing èmi tí mo fẹ́ síbẹ̀ ni. Èmi tí mo fẹ́ oyún yẹn síkun ẹ̀ ní èmi àkínfowó ṣeré ni mo bẹ̀ pọ̀ ṣeré ló fi wọnú ẹ̀. Ta ló lóyún tó wà nínú ẹ̀? Ta ló lóyún tó wà nínú ẹ̀? Ta ló lò sọ sọ fún ẹ tó bá ṣú ààrẹ kò tọ́ sí ẹ. Ẹ fi àtẹ́bí gbé mi. Ó yá fúnra ẹ máa kọ́ ẹ lẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ fẹ́ yẹ. No! Ọbẹ̀ kú. Dábọ̀! Ọbẹ̀ kú ni. Ó dáná mọ̀. Ó yá ìwọ àti tó fún yẹ àti tó wù ní rẹ. Ó yá lọ́kọ̀ báyìí. Ìdí la máa kó lóore. Ẹ̀mẹ́ tó ń kí ni. Èmi àkíyìn. Akin no èmi nígbà mo ṣe wọn kọ́mìtì lọ́bẹ̀rẹ̀ ní ẹ̀dá dánmọ̀ ẹ máa kú ni ìyá aláya wọn. Bí mo ṣe fẹ́ kó rí kí n gbórílẹ̀ yìí ṣe rere kí n fi rọrùn ṣohun ẹgbẹ́ mi fi rọrùn ṣe kí n má ṣe rí ìdààmú wàhálà láyé mi bí mo ṣe fẹ́ kó rí Elédùà fàṣẹ sí. Àtẹ́wọ́ òkùnkù ló fi ń gbẹ̀rẹ̀ jí o mo tẹ́wọ́ mi sí ọ Elédùmarè fi re mi lé mi lọ́wọ́ wọ́n ní àkìlẹ́ni ni mo sàn ká mú kíkan mo ní ọ Elédùà jẹ́ kọ́rọ̀ mi já sọpẹ́. Bí mo ṣe fẹ́ kó rí kí n gbórílẹ̀ yìí ṣe rere kí n fi rọrùn ṣohun ẹgbẹ́ mi fi rọrùn ṣe kí n má ṣe rí ìdààmú wàhálà láyé mi bí mo ṣe fẹ́ kó rí Elédùà fàṣẹ sí. Bá mi fàṣẹ sí o bá mi fàṣẹ sí bá mi fàṣẹ sí o Elédùà fàṣẹ sí jẹ́ ń pẹ́ kí n gbó nínú ọlá ńlá rẹ kí ṣohun rere tẹ́gbẹ́ mi fi rọrùn ṣe kí ohun rere kó má jẹ́ ìnira fún mi ṣàánú mi àdáni wáyé. Bí mo ṣe fẹ́ kó rí kí n gbórílẹ̀ yìí ṣe rere kí n fi rọrùn ṣohun ẹgbẹ́ mi fi rọrùn ṣe kí n má ṣe rí ìdààmú wàhálà láyé mi bí mo ṣe fẹ́ kó rí Elédùà.